orúkọ mi ni Sunday Adéyẹmọ gbogbo ọmọ sí Sunday Igboho. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ ìní ó ṣojú mi tí mo láyé àǹfààní láti wá sí ìyá mi ní ìlú Nàìjíríà ẹ̀wà pàjù lọ nílùú Igboho níbi tí wọ́n ti bí mi. So mo dẹ̀ dúpẹ́ fọlọ́run kọ́ dẹ́ mi ní sí mo sì wà láyé lẹ́nu mo tún wá lè fojú mi kan inú ilé tí àwọn DSS àtàwọn sọ́jà wa kà mí mọ́ ní òru ọjọ́ July 1st 2021. So ọpẹ́ ló jẹ́ dúpẹ́ ńlá tí mi mọ́ bí ṣe ti lè gbọ́ pẹ́ fọlọ́run tó lórí ọ̀rọ̀ nítorí pé ẹni tí ọ̀rọ̀ yẹn bá sojú ẹ̀ lórúkọ yẹn ló lè ṣàlà àwọn tó wà nílé tó kó lọ nílé yẹn ló lè mọ bí iná yẹn ṣe dáhùn tó wàá dúpẹ́ fọlọ́run pé kò gbẹ́mí mi lọ. Ìgbà tó dé ní òru ọjọ́ yẹn wọ́n dé ní bí aago kan òru mo wà ní inú bẹ́ẹ̀dúrúmù mi lókè mi wà mo wà nínú yàrá mi níbí mo wá ń gbọ́ tí wọ́n yìnbọn dún ta pàrà wọ́n á yọjú mo ṣílẹ̀kùn bí báyìí mo ṣílẹ̀kùn mi yìí ìgbà tí mo ṣílẹ̀kùn mi yìí mo yọjú ìgbà tí mo yọjú mo ní ẹ̀yin wo ni ẹ̀ mo sọ pé ẹ̀yin wo ni ẹ̀ wọ́n kàn na ìbọn yẹn sí mi níbi ló pe àwọn àlàfo ìbọn lẹ́wọ̀ ẹ̀ ojú ìbọn lẹ́wọ̀ ẹ̀ wò máa lọ mo lọ tán CCTV mi mo wá rí i pé àwọn sọ́jà ni àtàwọn DSS wọ́n ti sọ̀ráǹdì gbogbo ilé mi pátápátá mo torí kámẹ́rà sọ̀ráǹdì gbogbo ilé yìí pátápátá lẹ́mu ní kámẹ́rà kan tí mo hide sí kọ́nẹ́ mẹ́rin tó yẹ pé wọ́n máa ń wo àwọn tó máa ń bọ̀ látẹ̀yìn bí sọ ẹ wá wo ojú ìbọn lójú àwọn window yẹn so mo tún yọjú láti ojú window mi mo ní ẹ stop bọ́n tẹ̀yìn yẹn ẹ mọ̀ fọ́ ala wọ́n tó dà bọ́n window yẹn pàápàá ọ̀dọ́ náà wọ́n ti rí ofé tìlẹ̀ yìí àti tún a lot of things àti tún a lot of things àti tún sẹ́ńbì báyìí so kò jẹ́ kí bọ̀ màá sì fi àwọn díẹ̀ hàn yìí so ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn yẹn pàápàá mo sáà ń pariwo mo rẹ́dà ti tẹ̀lé kí lẹ́yìn yìnbọn fún ẹ má pa àwọn yẹn nulẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ kéékèèké wà nulẹ̀ ń bí àwọn obìnrin wà nulẹ̀ mo sáà ń bá wọn drag ẹ̀ wọn sọ̀rọ̀ ìbọn náà yìn pàápàá so ìgbà tó yá wọ́n fo fẹ́ǹsì wọ́n gbé ládà sí ara fẹ́ǹsì ilé mi àwọn kan kọ̀ọ̀kan fo fẹ́ǹsì wọnú ilé wọn ìgbà tó wọnú ilé yẹn ilẹ̀kùn yìí amọ̀dọ̀ ni wọn ọ̀rọ̀ náà wọlé amọ̀dọ̀ ni ilẹ̀kùn amọ̀dọ̀ ni gbogbo ilẹ̀kùn tó sọ̀rọ̀ àǹdí ilé ẹ bá ṣe tán ẹ ráyè ẹ ní àyè láti wọnú ilé so tiẹ̀ ń sìn amọ̀dọ̀ ni ilẹ̀kùn tí ó sọ̀rọ̀ àǹdí ilé yẹn wọ́n á wá sójú wíńdò nígbà wọ́n gbé àwọn tó wà wọ́n wá bíbà mo ti lo fètè ọ̀rẹ́ pé fídíò ìgbà kan wá ní àwọn ẹgbẹ́ sórí internet wọ́n yí kéré kan sí bíbà yìí wọ́n fẹ́ gbà mí wọlé torí mo wà ní fitin room kan fẹ́ tán sáfẹ́ wọlé báyìí láti bọ́ọ̀sì mi wọ́n yí kankan mọ́ bíbà tó ti yé wọ́n yí kankan mọ́ bíbà tó ti yé ọ̀rọ̀ náà wọlé wọ́n tún wá sí bíbà wọ́n wá sí bíbà. ọjọ́ tí mo sọ yìí Ọlọ́run ló lẹ́mí mi lọ́dọ̀ ni o torí pé ọjọ́ burúkú tí mi lè gbàgbé nù gbèsè ayé mi táyé òfin tán gbogbo nǹkan tí mo rẹ̀ ń ṣe yìí bí Ọlọ́run bá dẹ́mi mi sí wọ́n bá rẹ̀ pa mí náà ni àwọn yẹn sì máa sọ́n pa mi torí pé ẹ̀tọ́ wa ni láti jà fún àwọn èèyàn wa láti bòmìnira ìyẹn ò ní kẹ́ wá sọ pé dandan fẹ́ pa mí mi ò pa ẹ̀ mi ò jalè wọ́n sì wá sí bíbá wọ́n á destroy ibi wọ́n kọ́ bí sledgehammer sísú gbàgbà wọ́n gbà mí wọlé tì mí ìgbà tó ń gba bíbá yìí wọnú ilé wa tó ti yé ẹni pé àwọn géètì ní ẹ̀rí kó ní fẹ́ǹsì wáyà yẹnu ó tẹ̀ ga tó bá lọ wọlé látẹ̀ ìpínlẹ̀ tó bá tẹ̀ lè yípo lé ìkẹ́ yípo lólé ẹ̀kẹ́ wo fẹ́ǹsì bó ṣe ga tó so wọ́n gbé fẹ́ǹsì sí ara kìíní yẹn ni then èmi ti tán náà fẹ́ǹsì wáyà yẹn wọ́n á fi nǹkan kan bí aṣọ wọ́n sáfi wọ́n ba àwọn fẹ́ǹsì wáyà yẹn jẹ́ wọ́n sáfi penetrate wọnú ilé ṣe ti understand wọ́n gbé kinní tó fi rẹ́ irin wọ́n fi rẹ́ àwọn bọ́gláàrì yẹn tó fi wọnú létí mi tí mo ń pariwo gan táwọn ẹni bá mi drag ẹ̀ so gbogbo àwọn ọmọ tó wà pẹ̀lú mi gbà àwọn tó láyà nu wọn kọ́lọ̀ bá ń fọ̀run kẹ́ bọ̀dábàtà àti àdògán ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni àdògán gòkè wá bàbá kí la fẹ́ ṣe báyìí mo ní ẹ mọ̀jà bá wọn jà tàbá bá wọn pípé ìjà wọn máa pa ogun àwọn obìnrin àtàwọn ọmọ kékeré bẹ́ẹ̀ nulẹ̀ o ẹ̀yin ẹ lọ wá bó ṣe máa hide ara yín èmi máa wá bó ṣe máa escape ẹ má wọrí ó ní bàbá wọn ti wọnú ilé ọtí láti gbogbo duplex tẹ wà yìí mo ní ẹ má wọrí sẹ èyẹ sá lọ wá bó ṣe máa ṣèfù ara yín bọ Ọlọ́run tọ́jọ́ kú ẹ̀dá tí ọjọ́ kú ẹ̀dá bá pé lẹ̀dá mọ́ fi ń kú ṣe ti understand so wọ́n wá sá lo gbogbo agbára gbogbo ọ̀nà wọ́n padà wọnú létí mi ṣùgbọ́n tó ń wọnú létí mi wọ́n yìnbọn tẹ̀lé mi láti ẹnu step
èrò pọ̀ nulẹ̀ bọ̀ létà ẹ̀ padà gun ẹnu step yẹn ẹ̀ dọ̀gbọ́n torí mi fẹ́ kẹ́ feed àwọn family mi tó jókòó yẹn wọ́n gun ẹnu step yẹn ẹ̀ tí wọ́n stand máa gbé gba dìkan táwa fọ́ wọlé pa kámẹ́rà táwa dẹ̀nu ní ẹ̀ tó wọ́n gba ẹnu step yẹn wọ́n bẹ̀rẹ̀ sí lé mi bọ̀ wọ́n lé mi láti ẹnu step yẹn wọnú bedroom mi náà tilẹ̀kùn so wọ́n á lọ mú ìkànnì àwọn boys mi wọ́n gbébọn sí lórí kó mo lead mi bọ̀ nínú yàrá ọ̀dọ̀ mi gangan kó lead mi kó lọ sílẹ̀kùn yàrá tí mo wọ̀ yẹn kó sí fáwọn ìyẹn wá wọ́n gbébọn sí yẹn lórí mi wọ́n sọ wípé bàbá yìí mi ni o bàbá yìí mi ni o bàbá yìí mi ni o mi ò dáhùn so tiẹ̀ sì ọmọ yẹn ń pariwo bàbá yìí mi ni bàbá yìí mi ni bàbá ìjọ bàbá yìí mi ni mi ò dáhùn ṣùgbọ́n àti mo rí pé ariwo ọmọ yẹn pọ̀ kọ́ mọ́ lọ pa mo wá sílẹ̀kùn yẹn ìgbà tí mo sílẹ̀kùn yẹn mo ti mọ̀ ẹ́ wọlé gírì but ọlọ́run kò mi yọ mo dúpẹ́ fọlọ́ mẹ́ẹ̀ so bí mo ṣe ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ sọ pé ọkàn lápá ọkàn ní ọkàn lẹ́sẹ̀ ó ṣe wọn lọ bẹ́ látòrí ẹni ẹ̀wọ̀n lé nísìn ẹ̀wọ̀n duplex yìí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ àǹdẹ̀ tí mo bá bẹ́ láti inú step yìí inú duplex yìí mo máa bẹ́ sí ẹ̀rí pé mo gbà ń bí nàá àfi tí mo bá lu igbó láti gbé lọ́bẹ̀ ẹ̀ lókun torí pé ẹ̀wọ̀n ẹ̀rí pé nìyẹn tí mo bá bẹ́ nu duplex yìí nísìn mo gbà tàbí kí n bẹ́ sínú sinmi pú mẹ́ẹ̀ tẹ bá tún lọ yípo ẹ̀rí pé mo ilé yípo gbogbo bí mo kọ́ chálẹ̀ ti yípo ẹ̀ ní inú ọgbà ẹ̀ náà sì ni ìyẹn máa wà kádúpẹ́ fọlọ́run tó kó mi yọ kádúpẹ́ fọlọ́run ọdún àìmọye bú gbogbo àwọn tí ń bú mi mo mọ̀ pé tó bá padà yá tójú wọn bá là tó bá tó àsìkò ádámọ̀ wà láyé mi sí láyé wọ́n sì mọ̀ yìn mí torí pé ẹ̀tọ́ wà ní bíbẹ̀ kọ́ wọ́n pa ìran wa rẹ wọ́n pa ìran Yorùbá rẹ tí ọ̀rọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n máa pa ìran Yorùbá rẹ ohun tẹ́mi fi ń sáré kéékèèké tí mo fi ń dà nìyẹn pé gbogbo ọjọ́ fọwọ́sowọ́pọ̀ kò sókò tó ń pè mí náà kò sí ohun tí àwọn èèbù mi àwọn èèyàn lólóṣèlú ní àwọn èèyàn lólóṣèlú ń ṣiṣẹ́ fún tó but èrò ọkàn mi sí ọ̀rọ̀ Yorùbá kọ́nà fi dá mi lẹ́jọ́ èmi kì í ṣe pé mi ń wá orúkọ kan tàbí mò ń wá Ọlọ́run gbà fún mi ẹ̀yin náà wo ni ọgbà mi ogun kan eléyìí tẹ́rí ń bí nìyẹn kì í ṣe ilé kan ilé má wà pa ni mo nílé lóṣìṣì ọ̀gbùgbù ẹ̀ náà máa fi sílé ayé lọ nìyí mo fi sọ pé ẹ mọ́ takù mi ẹja jọ fọwọ́sowọ́pọ̀ ni kì í ṣe pé mi fẹ́ gbogbo kì í ṣe pé mo fẹ́ já ránkì yín ẹ̀yin ṣáájú gẹ́gẹ́ mi tẹ̀lé yín àní ká mọ̀ jẹ́ kí n ràn parun ká mọ̀ jẹ́ kí Fúlàní gba ẹgbẹ́ sẹ́ ń pa àwọn ọba wa láàrin ọ̀sẹ̀ méjì ẹ̀wọ̀ Yorùbá tó ń pa ní sáìdì Èkìtì àti Kwara ohun tí mò ń jà fún nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ìgbógun tì mí gbà tí mi lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ọ̀dọ́ àtàwọn diaspora àwọn mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ará diaspora yẹn wọ́n dúró tì mí gan àwọn Ọlọ́run lò fún mi lóríṣiríṣi ogun tí mo face wọ́n bà gbolé jẹ́ wọ́n bà mọ́tò jẹ́ ẹnìkan bọ̀bọ̀ kan wà bọ̀bọ̀ yẹn wọ́n pè ní Sami Japan wọ́n ló tún gbogbo mọ́tò mi ṣe ó tún lé mi ṣe ó ní kí n fọkàn mi balẹ̀ ó ní kí n má ronú gbà tí mo wà nù prison ní Benin ó lù máa lọ ní kọ́ lọ tún lé mi yẹn ṣe ó ní kí n má wọrí ó sì tún ṣe Sami Japan ni bọ̀bọ̀ yẹn jẹ́ ó tún lè ṣe ó tún mọ́tò mi ṣe ọlọ́run máa ṣe dáadáa fún bọ̀bọ̀ yẹn àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́lẹ́gbẹ́lọ́gbà tí mi lè dárúkọ tán gbìyànjú fún mi gan tán dẹ̀ dúró tì mí tán dáwó tán fi fún mi lóúnjẹ fídì mi nínú prison fún lọ́ọ̀yà lówó sáré káàkiri lọ́ọ̀yà oníye tán gbà láwọn èèyàn ńláńlá nínú tí mi lè dárúkọ wọn gan tán tó ti má ní mo dárúkọ màá padà sẹ́ náà ní olùbíyàn mi dárúkọ òun èyí mi mo fẹ́ rántí ọlọ́run bá mi ṣe dáadáa fún gbogbo ọmọ Yorùbá káàkiri ayé ohun tójú mi rí tí n bá dọ̀dọ̀ lọ́run tọrọ ìfù bẹ̀mí nígbàgbọ́ pé tí gbogbo abá ọjọ́ fọwọ́sowọ́pọ̀ àwọn débi tá à ń lọ ní kíákíá because ẹ̀yin náà wo Nàìjíríà wọ́n ṣe dé sí Nàìjíríà ti finish ó bẹ́ẹ̀ tà ká pin tàbí ká wọ́n bí nǹkan ṣe sí kí kálukú dùn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣé bá Amẹ́ríkà wà state kọ̀ọ̀kan sí tiwọn tí wọ́n dẹ̀ lọ ń jábọ̀ fún tí kálukú lọ́lọ́pàá tiẹ̀ ní state ẹ̀ kálukú ní sọ́jà tiẹ̀ ní state ẹ̀ tí ò papọ̀ wọn ra wọn so mo dúpẹ́ fọlọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá káàkiri dúpẹ́ lọ́wọ́ bá dúpẹ́ lọ́wọ́ ìjòyè àtẹni tí ó dó tì mí àtẹni tí ò dó tì mí mo sá dúpẹ́ àtẹni tó bú mi àtẹni tó yìn mí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn ohun tó bá yẹ ẹ̀san tó bá yẹ fún kálukú Ọlọ́run bá mi san fún ẹ̀san tó bá yẹ fún mi Ọlọ́run san fún mi so èmi jẹ́ mọ̀ pé inú ẹ̀san tó yẹ mi Ọlọ́run san torí tọ́lọ́run bá san ẹ yẹ kí n kú lù ú gbọ́ yẹn bílẹ̀ fọ́ọ̀sì yẹn kò sí àwọn tó yìnbọn mọ́ mi tó máa ń wo program yìí wọ́n sọ pé kò parọ́ tó wọ́n fẹ́ pa mí ni wọ́n yìnbọn sí mi dáadáa tí ì ṣe film trick Ọlọ́run kó mi yọ náà èèyàn mélòó ni wọ́n lè kúrò nǹkan báyìí kámọ́lé tí ì ṣe àwọn tó wá kámọ́lé wọ́n ṣe yẹn márùn wọ́n ṣe yẹn mẹ́fà pẹ̀lú nǹkan amúlẹ́sẹ̀ ogun burúkú wọ́n ṣe yẹn méje wọ́n ṣe yẹn mẹ́jọ wọ́n ṣe yẹn mẹ́wàá wọ́n ṣe ogún èèyàn wọ́n ṣe 100 èèyàn tó wá ká mi wọ́n nulẹ̀ ń bí báyìí nínú ilé yìí tá a lè mí níwájú Ọlọ́run tá a lè mí ọpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ dúfọ́ lọ́wọ́ so màá kàn mú ní gba inú step yẹn wọ́n ṣe bá a ṣe rìn so ti àti wọn stand kẹ́yìn náà fídíò gbogbo náà gbà ẹ wò ẹ kàn ra fídíò ìfẹ́ ẹ má fídíò àwọn èèyàn wọ́n jókòó mọ́. mo láìkì kọ̀ọ̀sì gan mo láìkì pẹ́ẹ́sì mo ní olóko ọ̀làjà mi kàlẹ́ kí wọ́n mọ̀ kàn ń sìn wọ́n tó ti àwọn kan máa ń bẹ tó dé àwọn ọ̀rẹ́ tó ń sọ mi kí mo wá sọ torí pé olóko mi tó pa ẹ̀ mo fẹ́ràn olóko rẹ̀ gan ó lé mi nínú yàrá tó wọn wà so ọ̀rẹ́ mi tó máa ń tó súnmọ́ mi òun ló dúdú ó wá ń bí èdè tó ló ń gbé yẹn lọ́wọ́ mi. So,
ọ̀rẹ́ mi wọ́n béèrè nípa ológun yẹn lọ́wọ́ mi ọlọ́run ló ní kí n mọ̀ lánà òun ló sọ pé tí wọ́n fi pa ológun yẹn pé òun ló sọ fún wọn pé wọ́n ń bá sọ lórí fóònù lórúkọ yẹn mo rí náà ní kákọ́ọ̀lù tó ń kọ́ náà tó ń sọ pé tàmí dàgbà ó ní pé wọ́n sọ fún wọn pé ológun yẹn pé àṣírí ológun yẹn wọ́n fi pa ológun yẹn jọ yẹn wọ́n kàn pa ológun yẹn dànù ní èmi kàn fi gbé mọ́ ọjọ́ tó wọ́n àjọ sọ̀rọ̀ àjọ jókòó ọwọ́ ìdíkùn ológun yẹn wọ́n fún mi aláì oníyà mo lólógun yẹn mo ní àṣírí kan ni mo ní mo sáà gbé mọ́ra èmi ò láwọn ọ̀gá òun ló fà á pa ológun yẹn dànù nígbà yẹn mo ló sọ oríṣiríṣi fún mi lórí fóònù àwọn ló ń dárúkọ àwọn àbúrò ẹbẹrẹ ní báyìí Ọlọ́run yọ àwọn ọmọ àwọn òǹgbẹ pẹ̀lú mi àwọn òǹgbẹ pẹ̀lú mi. Mo bí ní àbí kí n bẹ́ sọ ilé ajá àbí kí n bẹ́ sọ àwọn ajá ń bí so bọ̀ mo dúpẹ́ fọlọ́ pé èlé mo tí n bá bọ́ra mi ò tí mo yí lẹ̀ fọlọ́ ní gbangba lójú ayé àwọn èèyàn onímọ̀ tó mọ̀ ẹ̀ èmi ló máa yé èmi ni mo mọ orí Ọlọ́run yẹn nù ọkàn mi ojú ẹ̀ mo ti mọ̀ pé tí ọjọ́ kú ẹ̀dá bá pé lèyẹn máa ń kú mi bẹ̀rù ẹnì kankan mọ́lá lẹ́yìn Ọlọ́run tí mo ní pé Ọlọ́run nìkan lọ kí èèyàn bẹ̀rù láyé ká mọ̀ gbogbo agbára fún a lè dáwé a lè dégbò mi máa ń sògùn wọ́n máa ń lẹ́gùn káwọn bàbá mi ni wọ́n dẹ̀ bá lọ́wọ́ Ọlọ́run ló lágbára yẹn lọ́dọ̀ gan Ọlọ́run ló lágbára yẹn lọ́dọ̀ gan Ọlọ́run ló lágbára lọ́dọ̀ ilé ẹ̀ta wà fíìmù tìrìkì ni gbogbo nǹkan tá a dà láyé tá a jẹ láyé Ọlọ́run ti parẹ́ pẹ̀lú wa wọ́n tó yẹ ká mọ̀ sí ní pé dáadáa ni ká mọ̀ sí. gbogbo nǹkan wọ̀nyí abalẹ̀ ayé ni pàǹkàrà ni àyè tán ní gbogbo ẹ̀ máa dà so mo fẹ́ rọ gbogbo ọmọ Yorùbá ká fọ́ sọ pọ̀ tó bá yá ohun tí mò ń sọ tèmi ń rí inú ọkàn mi ó máa yí ọ̀pọ̀lọpọ̀ gan ó lè mọ jẹ́ bí 2024 la wà yìí ọba wà nù rẹ́kọ̀dù ádámù ń bẹ láyé o mi sì láyé mọ́ máa mọ ibi. tí gbogbo ọ̀sán báyìí bá kó nulẹ̀ máa gbé ẹwu ẹnu stẹ́ẹ̀pù yẹn ó ti understand máa fi ẹnu stẹ́ẹ̀pù yẹn àti nubẹ̀dúrú mi sìn àwọn fámìlì mi wà ń bẹ understand àwa sùkùn mọ̀ wọn ni wọ́n wá láti lóyìnbó àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi wà nulẹ̀ understand ẹ̀mí Ọlọ́run náà fi wá ẹ̀mí Ọlọ́run náà fi tẹ̀lé mi wá Nàìjíríà pẹ̀tọ̀ bàbá àwọn náà ọkọ àwọn sì ni àwọn ní kankan táwọn lè ṣe káwọn sá tẹ̀lé pé bá bẹ̀ pàwá náà ní tó. ó jẹ àwọn ajá mi nílé àwọn ajá ẹ̀rí pọ̀pọ̀lọ̀ wọ̀ ọ̀gá àwọn ajá yẹn sick wọn wà ókè èmi mo ṣe ń tọ́jú wọn mo ṣe ń fìdí wọn wọn kàn bá ogun kàn mí jẹ́ Ọlọ́run náà ló ní bọ́lọ́run ṣe fẹ́ kó ṣẹlẹ̀ nínú kádàrá mi ló wà so bí o bá rí bẹ́ẹ̀ ọjọ́ lọ́wọ́ sá ẹ̀rí pínlẹ̀ pínlẹ̀ tó lé ọba sílé dáàbò ẹ̀ ọ̀yọ́ sọ pé tí ẹ bá wà láyé ní nǹkan ẹ̀ lè mọ dán ẹ̀rí gbogbo ilẹ̀kùn bó ṣe gbogbo ilẹ̀kùn tó wọ́n bí àmọ́ dọ̀ ni wọn wà á rọ́nà wọ nù lé yẹn náà fi wá lọ gbé kinní tán fi rí lẹ́yìn wọ́n dẹ̀ ń gbọ́ fọ́ìsì mi tí mò ń pariwo mọ́ wọn pé kí ni mo ṣe fún yín gan tẹ bá fẹ́ arrest mi ẹ jẹ́ kí mo rí ẹ̀ tẹ́ jẹ́ mo dẹ̀ rí pé sójà ní mo rí pé DSS wà nù yín ọlọ́pàá ń bẹ nu kí ló tẹ̀ ṣe báyìí tẹ bá fẹ́ arrest mi kò sí wàhálà irun yọ tí ó tọ́lọ́wọ́ tẹ́yọ̀ pọ̀ lọ́mọ ẹ sọ fún mi ẹ fún mi ní warrant of arrest máa tẹ̀lé yín fún ọ̀dà mi lóhùn wọ́n tẹ̀lé release ní pápá gbogbo bíbá yìí wọ́n bá lè jẹ gan ni wọ́n bá lè jẹ gan wọ́n bá gbogbo mọ́tò mi jẹ́ àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò mi tẹ̀ ń wò yìí jẹ́mi ni mo ti ra ọ̀pọ̀lọpọ̀ wa Ọlọ́run wọ́n bá gbogbo mọ́tò mi jẹ́ Prado mi yẹn 2021 mo rà ní 2021 January 2021 mo ra Prado mi ti fìdí mi tàn Ọlọ́run wa mi ti ìwà mọ́tò yẹn wò rí mo rà ń tuntun ògbé wálé bọ́ọ̀sì yẹn náà bọ́ọ̀sì kan wà ń bẹ tuntun wọn bá gáàsì yẹn jẹ tuntun brand new ọ̀pọ̀lọpọ̀ nǹkan but wọn ò tọ́ Ọlọ́run ló lé mi lọ́dọ̀ so Ọlọ́run fi wọn kálukú da lẹ́jọ́ èmi mọ̀ fáwọn tó wà nù lé mi náà àwọn náà máa padà ronú ọkàn wọn pé kí la fẹ́ kọkùnrin yẹn fún kí ló ṣe gan kò sí nǹkan kan kí la fẹ́ gbẹ̀mí ẹ̀ fún ẹ̀rí ọkàn mọ̀ jẹun náà mo fà wọn lọ́lọ́run lọ́wọ́ àwọn ọ̀nà Ọlọ́run torí pé bí wọ́n bá rẹ́ ní sẹ́rú Yorùbá ní tó bá rẹ́ ní sẹ́rú àwọn àfitọ́mọ́ jẹ́ ni ẹ̀yin gẹ́ mú ọkàn yẹn mọ̀ pé ọkùnrin yóò ṣe nǹkan kan káfí lè pa kí la fẹ́ parí ẹ pa bọ́dà mi ẹ pàdó gẹ́ kí wọ́n ṣe ẹgbẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ lójijì ẹ̀ tẹ̀ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn wọ́n máa ń bẹ̀rù Ọlọ́run ní kò dáa kí la ṣe gbogbo protest mò ń ṣe kò síbi tí wọ́n ti pààyàn kò síbi tí wọ́n ti jà á ń béèrè fẹ́tọ̀ wa náà ni ẹ̀tọ́ ni mò ń béèrè fún pé ẹ mọ́ pa àwọn bàbá wa mọ́ ẹ mọ́ pa àwọn ìyá wa mọ́ tí ọ̀bá dẹ̀ ṣe ṣe ẹ jẹ́ pé kálukọ́ ọmọ lọ́nlọ́ ẹ̀ tó dìjà ni
ẹni mi gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ẹ sáà ń wá bẹ́ẹ̀ sì pa mí lẹ́nu mọ́ ni kì í sáà ń sọ nǹkan kan mọ́. ẹ mọ̀ fídíò àwọn ẹni ẹlẹ́ni wọ́n mọ̀ mọ̀ wá káàkiri o ẹ ti máa stand ẹ mọ̀ fídíò àwọn èèyàn wọ́n mọ̀ mọ̀ wá káàkiri èmi náà ń wá mo dẹ̀ ti sùn yá mi mo dúpẹ́ fọlọ́ mo ti sí mo dẹ̀ ti dé mi ò níbi kẹfẹ́ tí mò ń lọ́wọ́ wọ́n bá fẹ́ pa mí náà tó mo ti dé padà ọmọ Yorùbá sáà ni mí mo dẹ̀ kọ́lá mo fẹ́ lọ wọ́n máa rí mi pé ọmọ Yorùbá ni mí kò síbi tí mo lè lọ lágbàáyé wọ́n máa mọ̀ pé Yorùbá ni mí níbo ni mo fẹ́ sá lọ. ohun tó mú fún mi ní tó mú ọkàn ìfọ̀kànbalẹ̀ fún mi ní mo fi wálé gan ojú wípé mo gbé Yorùbá ló wà ń bẹ́ ń sìn ìdẹ̀ sìn kankan tó bá bọ̀ nẹ́bà tí Yorùbá tó wà bẹ́ nẹ́bà kí ló fẹ́ sọ pé mo ṣe tó bá dẹ̀ lọ́tọ̀rọ̀ àwọn Fúlàní tó nìkan pa mí tò ayé ọmọ mọ́ nígbà tí Buhari ṣèjọba Buhari lu gbogbo agbára olóṣèlú ló DSS ọlọ́pàá láti pa Sunday Igboho bọ̀ kò rí pa ọ̀gbà tí Yorùbá débẹ̀ ni wọ́n pa tó bọ́lọ̀ ti fẹ́ nìyẹn so mo dúpẹ́ tó bá tó yá ọ̀rọ̀ tó kù àtúmọ̀ sọlọ gbogbo bó ṣẹlẹ̀ níbẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ káàkiri gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi pátápátá láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ fọ́ọ̀gbù yẹn bọ̀ pẹ̀lú jẹ́ ojú òní rẹ̀ bóni la fẹ́ ṣe pàtí fún mọ̀mọ́ mi so tó bá tó yá next time àtúmọ̀ bá ń sọ̀rọ̀ ṣẹgbọ́ ẹ ṣẹlẹ̀.